kábíyèsí olódùmarè, kábíyèsí ifá, gbogbo ẹ̀mú wánú ẹ̀sìn ìsìláàmù. A ní káwa náà wá jẹ sàárì ní o. Káwa náà wá jẹ sàárì. Ṣé ẹ rí orí abọ́dí rè? Ṣé ẹ rí orí abọ́dí rè? A ní káwa náà wá jẹ sàárì. Kódà ni pé àwẹ̀ tẹ́ ń gbà àbá yín ń gbà kódà ni pé adágúnlá sí yín lórí àwẹ̀ yín. Bẹ́yìn bá ti ń jẹ sàárì, káwa náà mọ jẹ sàárì. Tí ò làwa náà ṣe gbé sàárì tiwa wá sórí agbagba. Ẹ jẹ́ gbogbo wa yóò rí sàárì mi o. Saari Taniolohun rèé o. Àwọn kan ní ìsìlámù èèwọ̀. Kì í ṣèèwọ̀ kéèyàn kàn gbọ́n ni. Kọ́ gbọ́nú ọgbọ́n lẹ́yìn. Ẹ bá ti gbọ́nú ní í ṣe. Àyàn gbaja dùn. Kábíyèsí olódùmarè. Saari Taniolohun àmọ́ yẹjá. Ọ̀nà tó yìí tán yẹn gbẹ. Ó ṣe o, ọ̀nàrẹ́bù ńlá. Dàbà. Ìmọ̀ kó dé ajá mọ́ ní Dubai. Àti ajá mọ́ nù. Ó ti la mímú àgbọn awo. Etí ajá. Etí ajá. Mo fẹ́ mẹ̀ tí wọ́n dùn jù ní etí ọ̀tún àti tòsì. Méjì etí ọ̀tún tòsì ló kù. Ṣé ìfọ̀sí ṣeré yìí ná? Ọtí ọ̀nà ibùdó rárá. Pẹ̀lú òfin Taniolohun tí a bá jẹ sàárì. Sàárì mo ń jẹ. Òkè tí ó sì.
etí òsì ó tún ṣe bọ̀gẹ̀. Etí òsì ó dùn jù tọ̀tún lọ. Ṣé bọ̀gẹ̀? Díẹ̀ ń fi agbọ̀n ajá sí agbọ̀n ajá. Agbọ̀n ajá náà tó máa ń wù. Pẹ̀lú ìfẹ́ wa, ẹ dákun, ẹ jẹ sàárì o. Èyí tó jáde láti fi jẹ sàárì ni. Ó ku igi imú ajá náà máa dùn. Ó ṣe bọ̀gẹ̀. Igi imú ajá eléyìí o. Igi imú ajá máa dùn báyìí. Ó ti dà báwọn. Ìyẹn lára wa. Mọ̀rìyàbá bíkun yá Ramadan. Mọ̀rìyàbá bíkun yá Ramadan. Mọ̀rìyàbá bíkun yá Ramadan. Mọ̀rìyàbá bíkun yá Ramadan. Gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ sínú náà, ẹ lè wá pẹ̀lú wa ká jọ máa sínú. Láti ẹ̀ pé lè gan lára orí ajá. Bóyá ló wá jọ ajá ni o. Wọ́n bá bínú mi yóò bínú jáde láyé ni. Àwọn ẹgbẹ́ ajá dùn. Ó ṣe bọ̀gẹ̀. Tóyin. Mọ̀rìyàbá bíkun yá Ramadan. Mọ̀rìyàbá bíkun yá Ramadan. Mọ̀rìyàbá bíkun yá Ramadan. Mọ̀rìyàbá bíkun yá Ramadan. Ẹ jẹ́ mọ̀tí sí. Pádi ajá ló kù sí ń jẹ. Pádi ajá. Ẹ wo pádi. Pádi ajá kù. Pádi ajá. Àṣà máa dùn. Ọ̀sán rẹ̀ ló dùn jù. Pádi ọ̀tún. Ẹ jẹ́ ń sẹ̀ǹgẹ̀rẹ̀. Pẹ̀lú ìfẹ́ mi Ọlọ́run ní bá ti ń jẹ́.
Ọlọ́run ní bàtí wa jẹ́ ẹ jẹ́ gbádùn ara wa. Ọlọ́run méje rí ara tí mi fi gbàgbọ́ láyé tèmi gbé tẹ̀sí wò mí Olódùmarè ò ní jẹ́ kẹ́ rí ara tí ẹ fi gbààwẹ̀ gbogbo òṣòro tí ò mú yín tẹ́ fi gbààwẹ̀ Olódùmarè ò ní gbé bá yín. Mọ́lọ́mọ́ ẹ bá ní gbààwẹ̀ ni ó gbààwẹ̀ ó kú parí làpásì ó ṣe bọ̀gẹ̀. Ó kù ìpàkọ́ ajá ìpàkọ́ gbọ̀sùtì náà ṣe bọ̀gẹ̀ àtẹnámú àpapọ̀ tó báyìí yẹ mú díẹ̀ sí. Jẹ́ mu ọtí sí. A ti gbìyànjú gbẹ̀ lólùfẹ́ wa a ti jẹ sàrí báyìí ẹ má fẹ́ sínú ẹ mọ̀ níta Ọlọ́run ẹja yọ sínú lẹ́yìn òkú tá wáyé yẹkú tó wáyé Allahu fẹ́ ká jẹ lẹ́yìn sáàrì ìṣúná fẹ́ ká jẹ yòókù tó kù yìí wọ́n yá fẹ́ sínú ẹ̀yà bá mi lè mi á fi lè sínú ni á fi lè jẹ sàrí mọ́ ẹnu láàyè sí ẹ̀rí ó sì ṣe bọ̀gẹ̀bọ̀gẹ̀ tí kù ń bẹ̀ ó ṣe bọ̀gẹ̀.